ṣé rò pé bọ́mọ yẹn ṣe save life yín tó fún yín ní kidney, do you think you have done enough for this boy? As far as I'm concerned, tí ò bá sí pé iṣẹ́ bọ́lọ́ mi ni a ti parí oko dà o. Ṣé mi mo fẹ́ máa dó sóko? Kí là ń ṣe mọ́mí ẹgbẹ́ pé kí là ń ṣe oko, kí là ń ṣe àṣìǹkọ́kọ́ lóko lọ́lọ́ ń pa o, akọ̀ ọmọ blọ́ọ̀kù ni wọ́n ṣe fẹ́ǹsì ni o, it's not that the eco is generating revenue o, pákí ló ń gbìn síbẹ̀, there's nothing that's happening there, gbogbo nǹkan tó ń sọ irọ́ ni, there is not, I will send the picture of the farm to you ma, ma send the picture of farm, torí that is not that oko generate revenue. So yẹ yín. Ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ fún yín mà? Mo gbọ́ yín dájú. Ọmọ yẹn ti wà bẹ́ẹ̀ láti bí 2015. Bọ̀ oko tẹ́ ẹ̀ sọ ẹ̀, David kan ló ní ilẹ̀, ṣe bẹ́yìn lẹ́ni ilẹ̀. Ṣé mi ni mo fẹ́ ṣe nǹkan bẹ̀ ní ṣe fóònù ló ń ṣe gbogbo nǹkan bẹ̀. Ṣé bí kò ṣe tó ká bẹ̀rẹ̀ kí là ń ṣe àṣìǹkọ́kọ́ ń bẹ̀, kí là ń ṣe, kí ni nǹkan tá à ń ṣe ń bẹ̀, wọ́n ṣe fẹ́ǹsì kí ṣe yẹn ló ń pawó yìí. Ó dà pé ẹ mọ the gravity kéèyàn fún yín ní live. This boy he actually gave me life. Eléyìí ò mọ ẹni kò máa bọ̀ náà ìjọba bá mi sọ gbogbo tó sọ yìí. Let me return my kidney. David, hold on, David. Daddy, ẹ ní sùúrù. Daddy, no, mo ti ní sùúrù fún yín, èmi ò ní sùúrù fún yín mọ́. Daddy, o, ṣé mọ̀ pé this boy gave you life. He gave you another chance. And that fact alone, he deserves to be treated well. Kí ló mú yín bá mi sọ̀rọ̀ lẹ́nìí? Ṣé bẹ́ẹ̀ tọ́rọ ẹ̀ tí ìdòkú ni? Ó kú, ẹdúró, ó kọ lọ́hùn. Tí mi ò bá jẹ́ pé gbogbo láìfù mi ni mo fi try pé kóun náà ó lè jẹ́ èèyàn láyé, ó kú ó kọ lọ́hùn. Dáàdì tẹ́ bá ní ẹ fẹ́ ṣe kó jẹ́ èèyàn, èmi ò tí ì rí nínú àwọn actions yìí. Mọ́tò tí mo ní mo fẹ́ rà fún. Kí ló ṣe? Ká ní pé mo ra mọ́tò yẹn fún, tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìn kọ́. Mọ́tò èwo. David ṣọ́ra mọ́tò fún ẹ. Ra mọ́tò fún mi o. Wọ́n ní káwọn ọ̀rọ̀ fún ẹ tí nǹkan bá wá ṣe lẹ́ẹ̀kọ́. Nǹkan wo ló ń ṣẹlẹ̀? Àwọn irọ́ ni máa yẹn pa. David Odo. Mi ò rà fún gbà yẹn, ó tó lọ gbé mọ́tò. Nígbà tó dẹ̀ sọ pé ó fẹ́ gbowó kí ni 3 million. Mo fún ní 1.7 million now. Daddy, what is 1.7 million compared to a kidney? Ẹ dúró, how much is 1.7 million compared to a kidney? Ó dẹ̀ pé ẹ̀ mọ mini kidney. Daddy, ó dẹ̀ pé ẹ̀ mọ mini kidney. Ẹ̀ mọ mini kidney. 3 million ló lò fẹ́ gbà. Ó yẹ yín. Mo dẹ̀ sọ fún pé mi ò lè fún ẹ ní 3 million kejì. I will give you 2 million. Kó dẹ̀ lọ mú 2 plots of land. Kó lọ máa ṣe farming. No, bọ̀ ilẹ̀ yẹn ṣe lẹ́yìn lẹ́ni náà. Ẹ̀bẹ̀ nílò ilẹ̀ yẹn ṣe bẹ́ lẹ́yìn lẹ́ni ilẹ̀ tó ti ń ṣe farming. Ṣebí ìgbà tí èmi rírà síbẹ̀ ni. Ìgbà tó dẹ̀ ti di pé kò sí nǹkan tó bá ṣe mọ́. Daddy, ṣé bóyá tán ta kidney sí ṣá? Ẹ tún máa wo, kò fún yín ní kidney tó wà ní incubator. He gave you a live kidney. A live kidney. Nǹkan tẹ̀mí sọ fún yín ni pé gbogbo nǹkan tẹ̀mí gan ṣe kì í ṣe pé mo fi ọwọ́. Daddy, and I'm saying that gbogbo tẹ́ ṣe fún òtó kidney. That's what I'm trying to tell you. This is life. This is life. Any gbogbo nǹkan tí mo ṣe wò sí. For to kidney, and I will say it all over again. Ṣé mi ò lọ sí school? Daddy, ẹ tó lálàáfíà ló lọ school, ẹ tó lẹ́mìí ló lọ school, a young kidney, a live kidney. Ó lọ sí school now. Daddy, I am still saying, and I will continue to say it. For to kidney. Kí lẹ fẹ́ kí n ṣe fún ni mo bí sìn? Okay, Daddy. Kí ló dé tẹ́ ṣe bẹ̀ mí question yẹn now? Ẹ̀yin ò ṣe ti pé kéjì ọ̀rẹ́ tó ṣe fún mi o, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Why are you just saying it now? Lèmi rò pé tá a bá parí ẹ̀, a máa ṣiṣẹ́ lọ ń bẹ̀. Kì í ṣe pé mi fẹ́ gbà nǹkan lọ́wọ́ ìwọ wà ní iye tó bá ti bá ní. Ṣé ẹ bá sọ? Ṣé ẹ bá kéjì sọ? Ṣé ẹ bá sọ? Mo ṣe bí nǹkan tí mo ṣe fẹ́ gbọ́gẹ̀ tó bá yẹ pé o fẹ́ máa ní mí lára ni jẹ́ kí ọ̀rẹ́ ṣe kínní gba oko. Mo sọ pé lọ́ta iye tó bá jẹ́. Ẹ wá sọ pé ẹ máa pa. Ẹni tó fún yín ní second chance máa pa ẹ́. Ẹni tó fẹ́ yín ní second chance ó ń jáde lẹ́nu ẹ̀yìn pé máa pa ẹ́. Somebody that gave you life to live again. Ẹ mọ tẹ́sí tó ti fún mi. Àti rí. Daddy, gbogbo ẹṣẹ gbá ẹṣàwo kẹ̀kẹ́ ẹkọkọ rẹ̀ mo tútù sọ kò tí tó kidney. Ìgbà tẹ́ ẹ wà ní ìṣòro, he saved you. Ìgbà tó ń gbọ́ wà ní ìṣòro tí ò bá sí pé mo ṣe nǹkan fún tó bá mọ̀ pé òun máa fún mi kidney ní àbúrò tẹ́mi ṣe tèmi. Daddy, ẹ ní sùúrù. Ìgbà ẹ máa gbọ́ nǹkan tẹ́ ṣe fún you signed up for it. Ẹ̀yin lẹ sọ pé gift náà fi kéjì ṣe fún yín. Ẹ dẹ̀ máa gbà tó. Because you signed up for it. That's what I'm trying to tell you. Nǹkan tẹ́ tọwọ́ bọ̀ ni.
ẹ̀yin lẹ wọ́n kúkú ráwọn ẹbí mi lẹ náà ẹ̀yin lẹ lọ bá wọn pé kéjì tó bí o gift ni fún yín ẹ dẹ̀ máa take care gbogbo àwọn take care tẹ̀dẹ̀ ti sọ fún wa látàárọ̀ nǹkan tẹ́ tọwọ́ bọ̀ ni nǹkan tẹ́ sign off fún ni gbogbo rẹ tẹ́ ṣe ẹ ṣe gbá ẹ ṣe kọkọ ẹ ṣe bàbá Sasun ẹ̀yin lẹ sọ pé ẹ máa ṣe ẹ fulfill promise yín ọmọ yẹn náà dẹ̀ wò pé ẹ̀gbọ́n mi ń jẹ̀rora ẹ jẹ́ fún wọn kidney daddy number one nǹkan tí mo kọ́ fẹ́ sọ fún yín ní 2015 ìgbà tó wá fún check up ẹ sọ fún wa pé wọn sọ pé kó padà wá mọ́ but nínú lẹ́tà wọ́n ní after 12 months kó padà wá fún another one. lẹ́yìn ìgbà tó ṣe kidney yẹn tán ní after 12 months yẹn ó dẹ̀ wá. no ẹ̀ẹ̀kan ló ti wá rí ń gbọ́ kejì ẹ̀ mélòó ló ti lọ UK. méjì first ẹ ṣe then after tó lọ fún second check up àbí. yes only kí tún padà wá sọ fún mi. ìgbà tó dẹ̀ wá fún second check up 15 wọ́n dẹ̀ kọ́ síbẹ̀ pé after 12 months which is 2016 kó tún padà wá ṣó lọ UK 2016. kò jẹ́ mo pé kò jẹ́ ń lọ ó bí kì í jà ní. dáàdi 2015 ló wá lẹ́tà yẹn wà lọ́wọ́. 2015 mo wá 2015 mo wá má parọ́. after yẹn ló béèrè pé òun fẹ́ gbowó kidney òun. irọ́ ni ó lọ fẹ́ gba 3 million. dádì káàtì ẹ̀ ní David béèrè owó kidney kejì ọ̀dọ̀ káàtì ẹ̀ ní David béèrè owó kidney kó fẹ́ gbowó kidney lọ́wọ́ yẹn 3 million èló 3 million. ṣé mo yẹ ká ta kidney kan ṣá ẹlòmíì ta ní 30,000 pounds. 2014 nìkan tá à ń sọ yìí o. yes àṣà ti gbà yẹn gan bóyá 10,000 dádì ṣe ti kastẹ́rì èkó rè máa dò rí ṣá èkó rè máa dò tó lọ mọ́ ọmọ kan lọ sá UK kó wá bò ṣe kidney ẹ mọ ibi tó bá rẹ̀ ó wà lẹ́wọ̀n báyìí. Cherry nǹkan tẹ̀mí sọ fún yín. Daddy my question for you kí ló dé tọ́mọ yẹn ò sí ní UK kí ló dé tẹ́ ẹ̀ mú lọ UK láti 2016 ó ti kọ sí lẹ́tà pé ní 2016 a tún fẹ́ rí padà kí ló dé tí ò lọ. for 2016 ọ̀dọ̀ mi ló ń gbé ń bẹ̀ yẹn náà àtàgbà yẹn ó lọ fún visa náà wọ́n fún náà. Daddy but you are a British visa tẹ̀dẹ̀ sọ record of account yín tó wà ń bẹ̀ is £297. Your opening balance is 15. Mommy, 2018 mo tiẹ̀ lọ ló tún send ìjà náà nìyẹn ìjà láti ló fi send 2015 2016 kò send 2016 kò send 2018 tí voice note jáde ló ẹ̀ṣẹ̀ wá send statement tó tẹ ìgbà pé you have not done well. You have not done well. You have not done well. If you say I've not done well, bàbá statement mi rí bí owó ṣe ń jáde sọ́dọ̀ ẹ̀. Mo try best possible best mi owó tí mo dẹ̀ ń ṣe fún mo ṣe pé mi ni máa wá jù. Okay daddy ẹ kò bá mi ṣe rough estimate lórí bí èlò lẹ ti fún kejì. Total. Tí bá gba sẹ́bẹ̀rẹ̀ máa fún yín. No. Ni mo fún ìyàwó lórí mo fún. Ẹ fún 20,000. Sẹ́bẹ̀rẹ̀ máa fún yín. Ẹ kàn ṣe rough estimate àti 200 million 200 million àbẹ́lò. Nígbà tí mo fún tí mo ṣiṣẹ́ tí mo fún lówó 20,000 ìgbà tó kọ́ bímọ 20,000 ni mo fún ìyàwó ẹ̀. Ẹ tún sọ. Now 10 pound 10 pound daddy 10 pound lẹ fún yàn lóṣù ẹ tún sọ. 2016 ló. 2016 mo sọ fún yín. Ẹ bóyá 2016 20 pound. Ẹ ní sùúrù after yẹn mo increase sí 50,000 tí mo fún ìyàwó máa gba sẹ́bẹ̀ tí mi ẹ rí. Can you imagine? Ẹ tún sọ okay ẹ hold on daddy Mr. Olúgbẹ̀dù ẹ bá mi bí wọn náà question cause it's draining me ẹ bá mi bí wọn náà question. Okay ẹ ṣe ọgbọ́n èmi ni mo ń pè láti London láti ẹ̀kọ́ mo rí pé call me ẹ̀gbọ́n wà òkè bẹ́ẹ̀. Àwa adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ yọjú síbí lẹ́yìn we really appreciate you but uncle if I were you gbogbo story tẹ̀ tí ń sọ láti ẹ̀kọ́ ẹ̀ bí ẹni sọ story ni because ọmọ yìí tiẹ̀ you don't even think about it wọ́n ní kó wá fún check up try alákọ̀ọ́kọ́ wá wá gbogbo ètò máa fi dúró ṣẹ́rí ibi tẹ́ ti jẹ̀bi jù ni pé make sure pé bọ́ọ̀yìn ò padà sí Nàìjíríà ẹ jókòó lọ ẹ jẹ́ kí n kọ́tì lórí yẹn ẹ jẹ́ kí n kọ́tì lórí yẹn sà ẹ jẹ́ kí n kọ́tì lórí yẹn mo sọ fún yín pé mo mú lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi London. uncle ẹ gbàgbé pa yẹn ẹ gbàgbé pa lọ́ọ̀yà èmi àti yín mọ bó ṣe lọ́rùn ní UK lawyer will not tell you to hold him down and you said in your conversation pé lọ́ọ̀yà yẹn sọ pé ó ti ju 18 lọ pé ó lè tó 2 years but pẹ̀lú nǹkan tó ń ṣe fún yín yẹn kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ìlú ìmáa ṣe fún wọn máa look after ẹ ni. And number 2 nínú statement tó sọ ọmọ ló pé ó lóun ọmọ yín wàhálà àbúrò yín ni ṣé pẹpẹ ti lu òfin ìjọba bẹ́ẹ̀ yẹn ẹ ti lu òfin ìjọba and you can wọ́n lè ṣe anything fún yín lẹ́yìn yẹn ẹ tún wá sọ gbogbo. ok mo ń gbọ́ yín o
Tẹ́bà ní repeat for the tẹ́lẹ̀. Sherry, the best way out for you now ni pé kí bọ̀bọ̀ yìí bẹ́ẹ̀ ṣe máa go in touch back with him and make sure pé ó wá síbí fún medical check-up ẹ̀. Anything lẹ́yìn yẹn bàbá. Ẹ jẹ́ nǹkan tí ń sà. Sherry, mo ti sọ ní ìfún tẹ́lẹ̀, mo ti sọ fún tẹ́lẹ̀, kejì, mo lose iṣẹ́ mi ní sùúrù. When I get a job, màá wá bí mo ṣe máa ṣe kìíní ìfún ẹ. Okay, daddy accepted. Ǹjẹ́ ìgbésẹ̀ wo lẹ ti gbé ní Nàìjíríà? Ẹ má gbọ́ mi o daddy. Mo understand pẹ̀lú ṣiṣẹ́ yín pé bla bla bla. UK whatever le. Àwọn ọbọ lẹ ti fún lówó kó lọ fún medical check-up ní Nàìjíríà. Because ọmọ yẹn deserve kó lọ sí Everton, ó ṣe Nicholas, or Premier. Ó ní òun wá 30 million because bàbá daddy yẹn gbọ́ sọ pé. Ìyẹn kọ́ ni mo bí yín daddy. Ìyẹn kọ́ mo bí yín. Àwọn steps wo lẹ ti take pé okay nísìn ò lè wá UK for now. Owó rẹ̀ lọ ṣe proper check up comprehensive ẹni àwọn biggest hospital ní Nigeria. Daddy ṣe gbégbèsè yẹn. Ṣé ti sọ tán? Mo ti sọ, mi ní sọ̀rọ̀ tán. Right. Now, nǹkan tó ń sọ ní pé ẹ pé bàbá dandi tó fún yín lérò nǹkan tó ń sọ ní pé ìyẹn tún bí pé ṣé wọn ò lè ṣe ni ó ní ó ti òun láti lọ pé àwọn tó fẹ́ bá òun ṣe kíní visa. Daddy ṣé bàbá dandi ló yẹ kó máa bí kejì àbẹ́yìn. Ṣé bí oṣù ń bọ̀ ìjẹ̀bọ́ lọ fẹ́ jọ́sà wọ̀nyẹn ni èmi ti sọ fún tẹ́lẹ̀ pé kejì tó bá gbé bí ló fẹ́ wá ní sùúrù tó bá lóun fẹ́ lọ sí ẹni mi àdíṣe ní kólà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá fún lówó náà. That's not the question. That's not the question. My question is okay UK ti rí bẹ́ẹ̀ yẹn wọn fún gbà tẹ́ fi £297 sínú account wọn dẹ̀ fọ́mọ yẹn ṣe rí ilẹ̀ yẹn rèé o tó rán sọ bí pa activities wà ń bẹ̀ ẹ wọlé. Mi ò sọ fún ẹ dúró àwọn activities tí mo sọ fún yín kó wà bẹ́ẹ̀ ni pé à ń ṣe fẹ́ǹsì yẹn lọ lọ́wọ́ látàbàdẹ̀ parí ẹ̀ ká bẹ̀rẹ̀ nǹkan tá a máa ṣe ń bẹ̀ nǹkan tí mo sọ fún yín nìyẹn o. Ṣé ilẹ̀ ilé ni kó máa bù jẹ́? Using this boy. Ẹ wọlé. Iṣẹ́ ilẹ̀ kó máa bù jẹ́ kọ́ ni mo sọ fún yín o à ń ṣe lọ́wọ́ pé tá a bá parí ẹ̀ à bẹ̀rẹ̀ activities níbẹ̀ ni o kì í ṣe pé mo sọ pé wọ́n ti ń ṣe ìkọ́bẹ̀ o. No ẹ sọ bíi pé orí ilẹ̀ yẹn ló ti ń ṣe business there is nothing on that land. Which business? Mo lórí ilẹ̀ láti ń yọ block mo ra block industry tó mo ra block. What has that got to do? What has that got to do with his health? Don't put me off. What has that got to do with his health? Ìgbà tí owó ò wá mọ́ ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé òun fẹ́ wá ṣe sólẹ̀ yẹn òun fẹ́ wá fún medical check-up. Ṣé tó bá 2018 mo ti request medical check-up 2018 2016 gan ló ti deal. 2017 ló ti gba owó. 2016 gan ló ti deal. Tẹ́ bá sọ owó 1.7 million tẹ́ bá sọ owó ẹ sọ bí pé fún 70 million. Mo sọ fún yín pé 2017 mo fún 1.7 million tó lọ ra mọ́tò mi ò jẹ́ ká sọ̀rọ̀ mọ́ ńgbà yẹn ó ti lọ sí ẹ̀. Ó fi 700 ra Uber ó ń wà ó dẹ̀ fi ìtókù ó lòun fi ra lẹ̀kọ́ 1 plot for himself. Ẹ̀bì kan ó bímọ láyé náà èbó bímọ ṣé kó kú pẹ̀lú kidney tù ní káwọn mẹ́ta jẹ́rìí kan. wà á ríra for 2 years èmi mo tún pé náà oṣù ló pè mí èmi mo pè. àwọn ọmọ yẹn kò sí tó kàn mí pẹ̀lú yẹn. tèmi ni pé gbogbo tẹ́ ẹ̀ sọ is still not relevant compared to his health. This is health. For now, ó lóun fẹ́ 25 million tó fẹ́ fi ṣe visa èmi ò ní 25 million tí mo fẹ́ fún mi ní 25 million lọ́wọ́ sí. Oh my God, I'm tired. Ẹ dá kídìní padà àbárò òṣìwò lẹ́ sọ bàbá ẹ wá bí o ọlọ́run bá ń gbọ́ bọ̀bọ́ yìí máa get justice fún nínú ìlú yìí a máa wá British lawyer gbogbo tẹ́ ẹ sọ tẹ́ ẹ ṣe bí wèrè tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ yà wèrè ṣá ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ sọ lẹ́nu èmi èèyàn fún yín ní ẹ̀mí àwọn ọmọ yín wà ń bẹ̀ ìyàwó yín wà ń bẹ̀ ẹ ní ọmọ tí yín ọmọ tẹ́ jẹjẹ ọmọ tó pẹ́ fi okó di yín bí kò fún yín ní kidney ọmọ yìí fún yín ní kidney ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ sọ ẹ ní oṣù okó ẹ fún 1.7 ẹ fún ní kíní kan ṣé ẹ láì tí yẹn gbọ́dọ̀ tẹ́ ẹ sọ ṣá a máa get justice fọmọ yìí. Ẹ dúró gbogbo ìtọ́jú tẹ́ ẹ lẹ́ẹ̀fún ẹ tọ́jú ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ yín náà bẹ́ẹ̀ wọ́n ṣe fún yín kidney. Nǹkan tí mo sọ nǹkan tẹ̀mí sọ wíìlì. Ṣé bí gbogbo ìtọ́jú tẹ́ fún ẹ ṣàtọ́jú ìyá yín náà ìyàwó yóò ṣe donate kidney fún. Níbi kan náà jẹ́ lọ́mọ yí àtọmọ yín o 26 25 26. Lọ́wọ́ ìpè ìwọ tó ló fẹ́ fún mi. Dáàdì o gbogbo tẹ́ ẹ lẹ́ẹ̀ṣe fún David ẹ̀yin máa tọ́jú ìyàwó àtàwọn ọmọ yín ju David lọ no matter what àwọn ìyàwó àtàwọn ọmọ yín tẹ́ ẹ tọ́jú wọ́n ṣe fún yín kidney. Àwa tá tiẹ̀ wá bí a ṣe tú àwọn àbúrò wa àtẹ̀gbọ́n wa jí gbogbo tó ń sọ yẹn lọ. Àwọn táwa bí gan ẹ máa dúró nǹkan tá a ṣe fẹ́ bí ni a ti gbé wọn wá bí àìmọye ará àtàgàn à ń gbé wọlé à ń gbára àtàwọ bí
confirm aya with evidence ara àtàgàn à ń gbé wọ bí ẹ tọ́jú ìyàwó yín ẹ tọ́jú ọmọ yín kí ló dé tí ìyàwó àtàwọn ọmọ yín wọ́n ṣe fún yín kidney tó dẹ̀ tẹnumọ́ ìtọ́jú àwọn